agbára orúkọ Ọlọ́run ta fi ń ta wìtìwìtì tí lọ síwájú fi máa ń bá ẹ̀dá níbi iṣẹ́ ẹ̀wọ̀n jẹ́ kó tà mọ́ ni wọ́n da òkúta sí lọ́yìn agbada ó ń ta mọ́tò kò tà wọ́n lọ rí nǹkan mọ́bi tó ti ń ta nǹkan ìlọsíwájú ò bá bísínẹ́sì ẹ̀ wọn ò sún síwájú níbi iṣẹ́ yá Jamiu yá Fatal ló máa ṣe tó bá fẹ́ máa rí jẹ nírọ̀rùn tó fẹ́ máa kọ́lé mọ́lẹ̀ tó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀ every àsùbá ló máa ṣe àdúrà yìí agbára orúkọ Ọlọ́run ni orúkọ méjèèjì tó bá papọ̀ ọ̀nà máa ń ṣí fún yàn ní no matter nǹkan tó bá wù kọ́ máa dáàmú fẹ́ gbé sí kọ́ wọ́n fi tẹ nǹkan náà mọ́lẹ̀ yóò kúrò ń bẹ̀ tọ́rọ́ lọ́wọ́n bá ló ń control ayé so yá Jamiu 313 yá Fatal 313 lẹ́fìrì àsùbá ni kò máa ṣe inú àwẹ̀ kó tún máa ṣe lẹ́yìn àwẹ̀ ó lágbára púpọ̀ jù kó dẹ̀ máa ṣe pẹ̀lú sàárà fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtàn ìkọ́ tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ gẹ́ẹ̀tì miracle leaves ewé tó lágbára ní ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ikùn èèyàn wú ni ẹsẹ̀ èèyàn wú ni oúnjẹ lójú oorun ọfà tó ti pẹ́ lára oríṣiríṣi gbogbo ikú nìkan ni kò lè wò ó wà effective gidi òun àti all in one yìí náà gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved prevention ni treatment ni cure ni lórí èkéyìí nínú àìsàn ẹ get all in one àwọn èèyàn ń lò all over the world kò síbi tẹ́wà tí product wa ò dé adẹ̀tún láwọn special tá a máa ń ṣe fáwọn èèyàn yàtọ̀ sọ̀rọ̀ product aláwọn special tá a máa ń ṣe fáwọn èèyàn ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit ètò àdúrà wà tó legit tá a máa ń ṣe fáwọn èèyàn àwọn special halal powder wà tá a máa ń ṣe fáwọn èèyàn bóyá irú ẹni tó ní diabetics ń sìn tó lọ́wọ́ nú tó lọ́wọ́ ayé nú bí sínú láìta alá pákéjì wà fún ẹni tó ń wo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ pákéjì wà fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ pákéjì wà fún ẹni tó pé àìsàn ń ṣe ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú wọ́n dá láàmú ẹ̀mí òkùnkùn ń dá láàmú wà lóyìnbó bí aláìsí gbogbo ẹ̀ ló ní àwọn package tá a máa ń ṣe ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa weak erection quick ejaculation manpower ó wà effective gidi tó bá fẹ́ kó confam ló pẹ̀lú caterpillar gẹ́ẹ̀tì transformer caterpillar àti miracle leaves wà á pé lọ́mọkùnrin tí mẹ́tẹ̀ẹ̀ta bá rìn pọ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó ní infection couples tó ń wojú Ọlọ́run bá fọ́mọ àbóbìnrin tó ní sọmú òróró tẹ́dà ń dà láàmú àtàwọn oríṣiríṣi àwọn infection ẹ gẹ́ẹ̀tì caterpillar ó wà effective ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yè ilé àmú fọ́mọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective ẹ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid oyún ìju àti fún blockage tube àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ fún wà effective gidi ẹ wá gẹ́ẹ̀tì black seed powder àti black seed oil habatu sauda oil and powder ẹ gẹ́ẹ̀tì seitun virgin olive oil àwa mùsùlùmí la ní wàtíní wà seitun ó lágbára púpọ̀ jù òun láti láwọn nǹkan wọ̀nyí sílẹ̀ àti first aid ó wà effective ẹ wá gẹ́ẹ̀tì special powder halal powder yìí bó ṣe wà yìí kì í ṣoṣólẹ̀ kì í ṣàwúre o kì í ṣẹ̀bẹ̀ àgbà o bẹ́ẹ̀ anybody o ẹni bá ń bẹ lọ́hùn kì í bẹ́ èèyàn àmọ́ tọ́wọ́ ẹ bá tẹ àwọn special powder yìí solid barrier máa wà láàrin wa àti evil world monitoring spirit onírí ẹmọ bí sí ní láìta alá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bẹ́ẹ̀ ni wàá máa rógo ẹ lò gbogbo wọn mọ́nítọ̀ ẹ wọ́n gbẹ́sẹ̀ lógo bu èyí tó yẹ kó bù sínú ọṣẹ ní ọṣẹ ò lè lo liquid soap èyí tó máa bù sínú cream ó ti bù sí èyí tó yẹ máa lò pẹ̀lú oyin pẹ̀lú warm water ó ti wà ń bẹ̀ solid barrier máa wà wọn ní àṣàṣì sí ẹ mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ máa dàbí Google ṣùgbọ́n pé kì í ṣe gbogbo nǹkan tó bá tẹ̀ sí Google ni Google máa print jáde tó bá tẹ̀ nǹkan tí ò sí nínú search engine Google sí Google máa sọ fún ẹni pé no result found jẹ́ kọ́rọ̀ ẹ̀ dà bẹ́ẹ̀ tó bá fẹ́ gbélé ayé and má fi tọ̀fọ̀gbẹ́ má fi evil tackle evil bẹ́ẹ̀ ni Ọlọ́run ni kò fi tackle evil which is halal ni kò fi tackle evil ibi tálálì bá ti ń sọ̀rọ̀ aráàmù máa ń sá lọ ni Ọlọ́run bá ló ń control ayé ó létò àdúrà ó létò sàárà ó létò àwẹ̀ àwọn natural stuff wà tó pé tó bá ń lò tí ò tí ì lẹ́bọ lẹ́rù láti prevent ara ẹ̀ torí ẹ̀mí òkùnkùn evil wọ́n ń wù ẹ́ o innahu yarakum huwa wa qabiluhum min haythu la tarawnahum èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ wọ́n ń wò yín náà tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn so Ọlọ́run bò ní dá nǹkan kan kó má fi protection ẹ̀ sí torí òun ló ń control ayé àmọ́ normal thing natural thing tí ò ní kó wàhálà báyìí òun ni kó fi protect ara ẹ̀ Ọlọ́run gbàdúrà wa ẹ share program yìí fún gbẹ̀yìn tá a fẹ́ rí wa a wà ní Òkè Ògùn Mádàgbáyùn Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos after Ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ làwa wà ẹ WhatsApp wa lórí àbíkẹ́ pè wá àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 14 25 ẹ WhatsApp wa àbíkẹ́ kọ́ọ̀lù wa lórí +234 810 913 14 25 inna li izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí